màmá mi sọ pé gómìnà Sanwoolu ni bàbá mi. Tí kò bá dá wọn lójú ká ṣàyẹ̀wò ẹ̀jẹ̀. Tí nǹkan kan bá wà tó lè mú kí inú ọmọkùnrin ẹni ọdún 27 tó ti bímọ 3 Emmanuel Sanwoolu dùn, kinní náà ni kí gómìnà ìpínlẹ̀ Èkó lọ́wọ́lọ́wọ́ báyìí Babájídé Sanwoolu tẹ́wọ́ gbà á gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ tó lóun jẹ́. Ó ní ìyá òun sọ fóun pé gómìnà Èkó yìí ló bí òun. Níbi tọ́rọ̀ yìí dá lójú tó sì ká a lára dé, ọmọkùnrin náà ti gbé gómìnà yìí lọ sílé ẹjọ́ pé àfi dandan ó gbọ́dọ̀ gba òun gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ ni, kí òun náà sì ní gbogbo ẹ̀tọ́ tó tọ́ sí òun lábẹ́ òfin gẹ́gẹ́ bí ọmọ. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní gbàgede ilé ẹjọ́ gíga Delta State High Court tó wà ní Ẹfùrùn níjọba ìbílẹ̀ Uvie nípínlẹ̀ Delta ló sọ̀rọ̀ náà. Ó ní àdúgbò Lérì níjọba ìbílẹ̀ Udu nípínlẹ̀ náà ni ìyá òun ti wá. Òun nìkan ló sì bí fún Sanwó-Olú kó tó di pé ó lọ fẹ́ ọkùnrin míì tó sì ń ṣàbíamọ níbẹ̀. Ọmọkùnrin tó ní òun kò níṣẹ́ gidi lọ́wọ́, àbọ̀ṣẹ́ lòun ṣe láti fi bọ́ ìyàwó àti àwọn ọmọ 3 tóun bí yìí sọ pé ó dá òun lójú tàdá pé Sanwó-Olú ni bàbá òun o, àti pé láti bí ọdún 27 sẹ́yìn lòun kò ti rí gómìnà náà. Ó ní ìyá òun ṣàlàyé fóun pé iléeṣẹ́ aládàáni kan ni Sanwó-Olú ti ń ṣiṣẹ́ nílùú Warri láàrin ọdún 1994 sí 1995. Ó ní lásìkò náà ló ṣalábàápàdé ọmọbìnrin kan tórúkọ ẹ̀ ń jẹ́ Grace Moses láti abúlé kan tí wọ́n ń pè ní Òlérì ní Delta láàrin ọdún 1994 sí 1995 yìí tí wọ́n sì jọ yọ ara wọn lọ́rẹ̀ẹ́. Àjọṣepọ̀ ọdún náà ló fi lóyún fún Sanwó-Olú lọ́dún 1994 tí ọkùnrin náà kò sì jiyàn pé òun kọ́ ni òun fún obìnrin yìí lóyún. Ó ní kò pẹ́ sígbà náà ni Sanwó-Olú kúrò ní Warri tí Grace kò sì rí i mọ́ títí dàsìkò yìí. Nítorí bí Sanwó-Olú ṣe kọ̀ láti gba ọmọ yìí gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ló mú kọ́mọkùnrin náà gba ilé ẹjọ́ lọ nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ John Aipopo Martins. Nínú ìwé ìpẹ̀jọ́ tí nọ́mbà rẹ̀ jẹ́ ECC 148/2022 ló ti béèrè pé kílé ẹjọ́ kéde pé Sanwó-Olú ni bàbá tó bí òun fún Grace Moses tó wá láti Òlérì nípínlẹ̀ Delta. Ó ní kílé ẹjọ́ pàṣẹ kó sì kàn án nípa fún gómìnà Sanwó-Olú pé kó gba òun gẹ́gẹ́ bí ọmọ, kó sì fún òun ní gbogbo ẹ̀tọ́ àti àǹfààní tó tọ́ sí ọmọ tó bí nínú níbàámu pẹ̀lú òfin tó bá bá a mu, ìbáà jẹ́ ti ìbílẹ̀, ti èyí tó ń ṣàkóso ìgbéyàwó tàbí èyí tó jẹ́ òfin ilẹ̀ wa. Bákan náà ló ní kílé ẹjọ́ fòfin de ọkùnrin náà láti sọ pé òun kì í ṣe bàbá olùpẹ̀jọ́ tàbí kó kọ ojúṣe lórí rẹ̀ sílẹ̀. Agbẹjọ́rò Emmanuel ní òun tiẹ̀ ti kọ́kọ́ fẹ́ sọ pé kílé ẹjọ́ fagilé ẹjọ́ náà pẹ̀lú bó ṣe jẹ́ pé gómìnà ni ó sì ní àṣẹ immunity léyìí tó fún un láṣẹ láti má yọjú sílé ẹjọ́, èyí tí gómìnà kò sì ṣetán láti gbé sẹ́gbẹ̀ẹ́ kan kó lè wá jẹ́jọ́ yìí. Ó ní ṣùgbọ́n òun ti tún gbé ìwé míì lọ síwájú kóòtù pé kí wọ́n pàṣẹ fún gómìnà pé kó gbé òfin immunity rẹ̀ tó ní sẹ́gbẹ̀ẹ́ kan láti wá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀. Agbẹjọ́rò náà ní eléyìí là ń retí pé kí gómìnà wá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ tó bá mọ̀ pé lóòótọ́ òun kọ́ lòun bí ọmọ náà, ṣùgbọ́n ó ṣe ní láàánú pé òfin immunity rẹ̀ náà ló lò tó ní òfin kò gba òun láàyè láti fojú balẹ̀ ẹjọ́ gẹ́gẹ́ bí gómìnà, òun kò sì ṣetán láti yí eléyìí padà. Dípò tí ìbá fi wá fún àyẹ̀wò ẹ̀jẹ̀ yìí, níṣe ló sọ fún ilé ẹjọ́ pé kí wọ́n má gbọ́ ẹjọ́ náà mọ́ rárá, kí wọ́n fàwé ẹjọ́ ọ̀hún ya. Láti àkókò yìí di ìgbà tí ẹjọ́ náà yóò tún wáyé ní ọjọ́ 17 oṣù kìíní ọdún tó ń bọ̀, ẹ jẹ́ ká máa wò ó bóyá ẹ̀rí ọkàn rẹ̀ yóò fọwọ́ tọ́ ọ lọ́kàn tí yóò sì jáde wá láti wá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ pẹ̀lú ọmọkùnrin náà. Kò pọn dandan kí àwọn oníròyìn mọ̀ nípa eléyìí, a lè ṣe é ní ìdákọ́ńkọ́. Kò sẹ́ni tó fẹ́ ṣe é láláriwo pẹ̀lú rẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n òun ló ń sá fún ọ̀nà kan ṣoṣo tí ìmọ̀ sáyẹ́ǹsì là kalẹ̀ láti mọ òótọ́ tó wà nídìí ọ̀rọ̀ náà. Kò sóhun tó le níbẹ̀ rárá. Tí àyẹ̀wò ẹ̀jẹ̀ bá ti sọ pé kì í ṣe bàbá Emmanuel, oníkálùkù yóò máa lọ sílé rẹ̀. Ṣùgbọ́n tí àyẹ̀wò bá fi hàn pé lóòótọ́ òun ló bí Emmanuel, inú ọmọkùnrin náà yóò lè dùn pé òun mọ orísun ibi tí òun ti ṣàn wá. Nípa báyìí ni yóò fi lè láǹfààní láti lè lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí Sanwó-Olú kó sì sọ pẹ̀lú ìgboyà pé ara wọn lòun, bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́bí náà yóò rí gẹ́gẹ́ bí ọ̀kan nínú wọn. Ọkùnrin agbẹjọ́rò yìí fi kún un pé ìpèníjà tó wà nínú ọ̀rọ̀ yìí ni pé bí kò bá gbà láti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ náà, a jẹ́ pé àwọn yóò tún dúró fún bí ọdún 4 sí 5 tí yóò fi parí ìjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà tí kò sì ní òfin immunity kankan mọ́. Ṣùgbọ́n kò sẹ́ni tó mọ ohun tó lè ṣẹlẹ̀ kí ọdún 5 yìí tó pé, gẹ́gẹ́ bí agbẹjọ́rò náà ṣe wí.
adéwùnmí adégòkè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online. Faith adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín.